ìsá àsábà gbogbo ara kékeré jẹgbẹ̀nì jẹgbẹ̀nì ìjàkọ́ jẹgbẹ̀nì tówó ni bẹ́ẹ̀ ni òwú lọ bá ilẹ̀kẹ̀ múlẹ̀ pẹ̀lú gbá ọ̀parapọ̀ wá dówó wọn kó nu sẹ̀kẹ̀rẹ̀ àwọn àgbà wá ní ìwọ sẹ̀kẹ̀rẹ̀ ìwọ lọ kọ́kọ́ pawó wọn náà lọ́kọ̀ọ́kọ́ náà ẹlẹ́lẹ́ni ò ní pàṣẹ olúgbòsẹ̀ mo ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí ọ. Fọláṣadé Ògúnwùsì Fọláṣadé Ọọ̀ni ìfẹ́ o gbogbo ohun tí àtàdé lè bọ̀ sẹ́ ẹ súnmọ́ bí ẹ wọ́pọ̀ àyà òkú ìbò ṣe dáadáa nínú ilé tó ara bàbá ó ń gbé hàn fọ́kọ ó ń ròkà fọ́kọ àwọn ọ̀rẹ́ ọkọ àwọn ọmọ ọba ó ṣàpọ́nlé wọn Fọláṣadé tó ń bá bọ́kọ̀ dámọ̀ràn bọ́kọ̀ òṣèlú àyà Ọọ̀ni mo máa ṣàdúrà fún ẹni aṣọ tó mú lọ sóde ní tọdún bàtà tó wọ́n ṣẹ̀ṣẹ̀ tó lánà bìtì rí ìyàwó ní mú lọ sí dáwọ́ bẹ́ẹ̀ lọ́ọ́ fi ránjẹ́ Fọláṣadé Onímọ̀ṣù òrìrì ń gbèsè ọ̀nà bí ó ṣe ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun kó ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun kó àná mi sọ̀rọ̀ Fọláṣadé bèbí rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ o àyàkábíyèsí ọ̀nà rẹ̀ á sọ̀rọ̀ ẹ ṣeun kó ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun kó ẹ ṣeun àwọn ìkànnì mi ti wọlé tí mo ti kojú rí ṣùgbọ́n àti mo ti rí náà mo ti sọ mo sì ń retí ìwé torí pé bí àwọn oní nǹkan bá ti dé tó mo ṣe ṣe kí n má láǹfààní àti tuntun yìí ké lẹ́ẹ̀kan sí mo kí olúwo ọba mìírànṣe lẹ́lúwọ̀n mo kí ọba Ghandi lẹ́ẹ̀kan sí o mo kí yóò kábíyèsí adé ọ̀pẹ lórí o rògbèrè yọ ọ̀pẹ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ní sà ẹ̀sìn ọba yóò sì jẹ́ kó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba lẹ́yọ̀ àjòrì àjòrò ẹ̀mí gbára kì í ṣe yọkùn tọ̀tọ̀ lẹ́yọ̀ máko kí sangabe sódòdó ẹ̀kọ́ ojú nìkan ló lè yàn kábíyèsí olójú bá kójú rẹ̀ lẹ́ẹ̀gbà arójú ṣeré alẹ́ nídà ọwọ́ adé mọ́bìnrin lọ́nà tí ì ṣe o sẹ̀kẹ̀rẹ̀ gbẹ́dẹ̀ ọmọ àti ìbàkó mú kọ̀ wálé atọ́nà bàbá mi tó bá kójú àfìdí ọkọ̀ ọdún mọ́ gẹ̀gẹ̀ òyìnbó lédì tí fi máa ń ròyìn àjò aládélẹ́yẹ ọ̀rọ̀ bàbá mi kọ́ mọ́ bí o ṣe ọ̀pádìjọ́ tẹ̀lá ọmọ agogo ọjà ọ̀dọ́dẹ tó fi sọ́kọ̀ ẹdẹ ọ̀sọ́kọ̀ èdìbò tó fi sọ́kọ̀ èdìbò kò mú kọ̀ wálé kò ṣe kábíyèsí o ẹ̀wẹ̀ mo kì bá mi ààrẹ mùsùlùmí lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀gbẹ́jọ ẹ̀mẹ́wàá. mọ́kànjọ́ ọlọ́dàrúdà mi. bá ń pè é. olówó olówó lọ mọ́kànjọ́ ọlọ́tọ́fi gbogbo ayé owó ẹ̀tọ́ mùsàsì. ìdámà. mo tún yín kí o. aṣíwájú àdínní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí Alhaji Muti Ọládẹjọ. ẹ má fi ìtọ́jú lọ lé ayé o. ẹni tí o ní sùúrù àti ìyá. arábọ́jà gbogbo èèyàn tó ní sùúrù ló kéré. èmi ọmọ láti lè sáàbọ̀. gbogbo ọkọ̀ mákì débi ṣe yìí wọ́n á dìgbà mọ́. ọmọdé bá wà á dàgbà ẹ má fi gbàgbé ayé. bí mo ṣe tajú ká mo rí Mọ́gàjí Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà ìdí iṣẹ́ ẹni là á mọ ní lọ́lẹ̀ èèyàn tèmi nù. Kọ́lá ọ̀dọ́ ọmọ Àdábánijà Mọ́gàjí Kọ́lá wọlé kù dálẹ̀ bá mi. òkú ọ̀gbọ̀n má tàbíjì bí òṣèlú tó wáyá aṣẹ́ni tó wá sàn ìmúlẹ̀ dání bóyá gámi ọmọ máa wà lélẹ̀. bóyá gámi ìlà wà ní o. ọmọ bàbá lọ́gbẹ̀ ojú òní ìtìyẹ bàbá mi. bóyá ká má ṣàlọ́ fẹ́ni tí ò
fẹ́